títí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó kàn àwọn remaining parts kan la kàn rí and àwọn police take picture ẹ̀ pẹ̀lú àwọn evidences tí wọ́n rí fóònù ẹ̀ méjèèjì ó wà ńbẹ̀ bàtà ẹ̀ ó wà ńbẹ̀ mo dá pé kíní lélè tọmọ mi gan tọ́ níbi ọwọ́ tí wọ́n rí lélè yẹn náà ló sì wà ńbẹ̀ so they took his picture with the evidences. Orúkọ mi ni Ibrahim Lawal Adefalu tí mo jẹ́ bàbá Hafsat Lawal Yetunde Adefalu tí a discover lánàá ní ọjọ́ Jímọ̀ wípé alfa kan Abdulrahman lórúkọ rẹ̀ ń jẹ́ ó ṣe kú pa nílùú Ìlọrin. Ní ọjọ́ Monday a ṣe ìkómọ kan ní ìta wa níbí ó jẹ́ àwọn neighbor wa ni wọ́n ń kó mọ so ìyá ọmọ yẹn dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọmọ tètèmi Hafsat yìí so bí ọmọ mi ṣe darí ibi tí ó ti ń manage ní private school tó ti ń manage ó dẹ̀ ti sọ fún mi pé àwọn ní ìkómọ yẹn bí 6 days ago before the date so ó ní àwọn lọ síbi ìkómọ lákọ̀ọ́kọ́ wọn lọ bá ọmọbìnrin yẹn dáná later wọn padà wálé ó wá múra ó dẹ̀ wá sí ìta níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkómọ náà ṣùgbọ́n tó tó bí wákàtí méjì lẹ́yìn ìgbà tí ó wá síta níbi 2:30 ìgbà tí ń tó bí wákàtí méjì bíi 4:30 màmá ẹ̀ ń láti wá sí àárín agboolé wa níbí ó fẹ́ kí ó mọ nǹkan tí ọmọ tiẹ̀ náà bímọ wọ́n wá ní ìyá yẹn wà pẹ̀lú ìyàkọ ọmọ tí ó ń kó mọ ní ìta ń bí tó wá ní kóun wá wò níbẹ̀ kóun kì í bó ṣe débẹ̀ ó rí i pé nínú àwọn àwùjọ àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ wà níbi ìkómọ yẹn ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́ so ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́ ìgbà tó di pé ó rí pọ́mọ yẹn ò sí láàrin wọn mọ́ ó béèrè ẹ̀ lọ́wọ́ àwọn yòókù ẹ̀ pé ibo ni Yétúndé wà wọ́n ní nísìn náà ni ó gba kọ́ọ̀lù tó dìde pé òun fẹ́ débì kan yìí kọ́dà oúnjẹ tí wọ́n sáàvù ẹ̀ kò lè jókòó jẹ ó ṣàn ṣe wéréwéré ló fi dìde lọ ìyá ẹ̀ wá dé inú ilé ó sá sọ fún mi pé ọmọ yìí pé òun ò bá níta láàrin àwọn ìyókù ẹ̀ kí ló ṣẹlẹ̀ mọ́ ni ibo ló lè lọ tí ò dágbére fún wa kò síbi tó máa ń lọ tí ò kì í dágbére fún wa so bó ṣe di pé mo ṣáà try nọ́mbà rẹ̀ nìyẹn mo rò pé ọ̀rọ̀ ìdìde rẹ̀ ní bí ó ti tó bí between 20 and 30 minutes so mo ṣáà try nọ́mbà ẹ̀ dẹ̀ ring mo suspect pé by nǹkan tó ṣẹlẹ̀ lánàá mo rò pé ọmọkùnrin yẹn náà ni ò jẹ́ kó gbé call àbí kó já sí pé ó ti ṣe é ní sùtà kó já sí pé bóyá fóònù yẹn ring so kò rí gbé lọ́dọ̀ ẹ̀ bá ní mo ṣáà ń bínú pé báwo ni ọmọ ṣe tó lè má gbé kọ́ọ̀lù mi kì í sábà ṣe bẹ́ẹ̀ tí n bá pè ó máa gbé kọ́ọ̀lù mi lọ́wọ́ kan ni tó bá dẹ̀ rí kọ́ọ̀lù mi tí ò bá rí gbé á pè mí padà tí ò bá lówó lórí ẹ̀ á flash mi rí flashing títí mo ní ó dé ok tó bá dé ó máa wá bá mi so ìgbà tó di bíi 6:30 to 7 ni màmí ẹ̀ tó wá rán mi létí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ àmọ́ rí ọmọ yìí mo ní báwo ló ṣe wá jẹ́ bá tuntun nọ́mbà ẹ̀ mú mo tuntun dial ìgbà tí màá fi dial ní around that 7 ó di pé fóònù ẹ̀ ti wà switch off so bá a ṣe rí kọ́ọ̀lù ẹ̀ pè mọ́ nìyẹn asa ń wọ́ndà pé ọmọ tó yẹ pé òun àti ìyá ẹ̀ wọ́n ṣàwàdà nílé kó torí pé ó jáde nísìn kí ni nǹkan tó wá lè ṣẹlẹ̀ kò báwọn àbúrò ẹ̀jà kálá bá wí ni kò ṣe àwa náà ká ní ìbáwí ló ń sá fún òkè ẹja ní sùúrù bọ́yọ̀ kan náà àwọn ọ̀dọ̀ àwọn sísà mi ni ó lọ àwọn tí wọ́n wà nílọrin so mo ṣáà ní sùúrù pé màá rí kọ́ọ̀lù tó náà mi rí wọn láti pè wọ́n ẹ ló kí nìkan tí ń ṣẹlẹ̀ ní ìrí Yétúndé ní ilé wọn ni níbo ló lè wá lọ so bí kálukú náà ṣe bẹ̀rẹ̀ sí bá wà ní ládùúgbò nìyẹn kódà ọmọkùnrin tí ó ń fẹ́ tó dàbí àfẹ́sọ́nà ẹ̀ tó sọ fún wa pé tó ń fẹ́fẹ́ nìyí a ti sọ fún un pé kó sọ fún ọmọ náà kó yọjú sí wa ńlé léyìí tó fi hàn wáyé pé ní àti kì í ṣe pé kò sí mọ́fẹ́ lágbájá àbí fẹ́ lágbájá ń bẹ̀ tá a lè ní náà ló lè kù nílé so gbogbo àná àti bọ́ọ̀ náà ọmọ àdúgbò náà ni bọ́ọ̀ náà Lukman by name gbogbo àná àjọ ń ṣe alamí ẹ̀ káàkiri lálẹ́ ọjọ́ yẹn àṣà ní òkè ẹja ní sùúrù dàárọ̀ bóyá ó pẹ́ níbi tí ó lọ ó lè padà darí sọ́dọ̀ àwọn ọ̀kan náà àwọn sísítà mi náà pé kó máa rán wọn lẹ́lẹ́bẹ̀ torí rẹ̀ náà máa ń wáyé bẹ́ẹ̀ tọmọ bá ṣẹ̀ àṣà wá àwọn tí ó bá bẹ ẹ̀bẹ̀ so títí àárò oorun yẹn sùn náà mọ́jú tá a bá ti gbọ́wọ́ ẹsẹ̀ lóru báyìí táwọn ọlọ́dẹ wa gan bá ń kọjá àárò pípé òun ló fẹ́ wá kanlẹ̀kùn ni ìgbà tó di láàárọ̀ tá a rí mo ṣáà gun wọ́n ti sọ fún dáàdì wa ní old man mi lókè pé awáyé tó dé ní alẹ́ àná àrí nǹkan kan wọn náà sáà wá sálẹ̀ láàárọ̀ kí ló ṣẹlẹ̀ àní òkè kí ni nǹkan tí a rò pé a lè ṣe wọn á ní òkè á lọ sọ fún á lọ sí police station àwa láti ẹ̀sọ́ wọn á lọ sí police station àwọn advice wa tọ́lọ́ ti ṣe chairman PCRC rí ní Sùúrùlérè B division pé ó máa tó bí 24 hours kí wọ́n tó lè declare ní missing pé ká jí ó pé bí 24 hours tó bá pé 24 hours tá a bá wá gbọ́ mo kọ́ ẹ̀ so a lè wá lọ sí police station nígbà yẹn ṣùgbọ́n tó di bíi 24 hours bíi between 4-4:30 tó bá ṣe gbéra ni a bá lọ sí C division of Nigerian Police ní Ọjà Ọba
so àdẹ̀bá the woman on the counter a sọ fún wọn pé nǹkan tí ó ṣẹlẹ̀ rí pé a fẹ́ report to missing girl wọ́n wá ní ó ti tó gbà wá ní báyìí ó ti pé bíi 24 hours. mi ni Falilat Abdulhafiz tí mo jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Yétúndé Lawal Afsor. A jọ parí iléèwé papọ̀ ní ọdún 2023 ni. Kódà ó ṣẹ̀ṣẹ̀ gba èsì rìsọ́ọ̀tì rẹ̀ ní oṣù tó lọ January ló ṣẹ̀ṣẹ̀ gba rìsọ́ọ̀tì rẹ̀ jáde. Ọ̀rẹ́ tèmi ló jẹ́, a sì jọ wà ní ibi ọmọ yìí náà ni kó tó di pé ó lóun ń jáde. Kódà a jọ dá iná ìyá ọlọ́mọ tán kó tó di pé a jọ wá síbi ìnáwó. A jọ gbéjó tán tá a ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe tán. Ó kù ká jẹun, ló lóun ò lè dúró jẹun, wípé òun ń kánjú òun lọ ibì kan lọ́jọ́ yẹn tó fi wá jáde. Púpọ̀ ẹ̀ náà ni mọ́mì rẹ̀ béèrè lọ́wọ́ tèmi pé níbo ló wà, mo sì ló lóun ń jáde ni. Tó wá di pé ó di alẹ́ ọjọ́ ọ̀hún, ó tó wá ní kì í tíì wọlé, tá a fi wá ń wá kiri láti ìgbà náà títí di àná tí mo wá gbọ́ wípé wọ́n ti rí Yétúndé, àmọ́ òkú rẹ̀ ni wọ́n rí. Tán ní lágbájá Abdulrahman láti ìdí sí ọmọ ìsàlẹ̀ kòtò ló ṣekú pa á. Kí wá ní òkú rẹ̀, níbo lòkú rẹ̀ wà? Wọ́n ló lóun ó ti bọ́ṣà rẹ̀, gbogbo páàtì rẹ̀ wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ ńbẹ̀ mọ́, díẹ̀ náà ni wọ́n rí nínú àwọn ẹ̀yà ara rẹ̀. A sì wá bẹ orílẹ̀-èdè kó dákun, torí àìmọye ẹjọ́ tá a ti gbọ́ báyìí lóríṣiríṣi kéèsì tí kò níyanjú, lọ́wọ́ pé wọ́n padà sọ ẹni náà lẹ̀ tí ó tún padà mọ́ rìn. Kó bá wa wá justice fún Afsor, torí tí nǹkan báyìí bá sì ń ṣẹlẹ̀, tẹ́lẹ̀yìí bá tún jáde, yóò tún continue ìwà rẹ̀, yóò tún fáwọn míì náà ní agbára àti pé ẹ̀bẹ̀ nìkan ló wu eléyìí tó mú jẹ gbé, eléyìí náà tún mú jẹ gbé. Kán dákun, kó bá wa wá justice gidi fún un. She deserves justice because kò kí ń ṣe ọmọ burúkú, kò kí ń ṣe ọmọ tó máa ń rìnrìn kúrin, kò kí ń ṣe ẹni ibẹ̀ ẹgbọ́n kan tí dádì rẹ̀ gbọ́ wípé kò kí ń pẹ́ níta tí ó fi wọlé padà. So definitely kò kí ń ṣe nǹkan, kì í ṣe ìfẹ́ inú rẹ̀ tó fi jáde lọ́jọ́ yẹn. Kò kí ń ṣe ọmọ tí ó jáde nílé tí ò ní sọ wípé ibi báyìí ni òun lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá wa wá justice fún Lawal Afsor Yétúndé Adéfáyọ. Wọ́n ní okay, àwọn náà wá advice wa pé ká ṣe tracking. So tracking tá a wá ṣe yẹn òun ló bí bó ṣe di. Ó sọ fún wa tọ̀ àmọ́ nǹkan tá a lè ṣe, á sàmọ̀ pé Ọlọ́run bẹ ìjọba náà dẹ̀ wà. So èrò wa òun náà ní pé bí a ṣe máa rí dájú òdodo gbà, kíjọba bá ṣe gbogbo tí wọ́n bá lè ṣe within their capacity láti rí i pé a get judgement lórí ọ̀rọ̀ ikú ọmọ wa yìí Hafsat. Mi ni Falilat Abdulhafiz tí mo jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Yétúndé Lawal Afsor. A jọ parí iléèwé papọ̀ ní ọdún 2023 ni. Kódà ó ṣẹ̀ṣẹ̀ gba èsì rìsọ́ọ̀tì rẹ̀ ní oṣù tó lọ January ló ṣẹ̀ṣẹ̀ gba rìsọ́ọ̀tì rẹ̀ jáde. Ọ̀rẹ́ tèmi ló jẹ́, a sì jọ wà ní ibi ọmọ yìí náà ni kó tó di pé ó lóun ń jáde. Kódà a jọ dá iná ìyá ọlọ́mọ tán kó tó di pé a jọ wá síbi ìnáwó. A jọ gbéjó tán tá a ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe tán. Ó kù ká jẹun, ló lóun ò lè dúró jẹun, wípé òun ń kánjú òun lọ ibì kan lọ́jọ́ yẹn tó fi wá jáde. Púpọ̀ ẹ̀ náà ni mọ́mì rẹ̀ béèrè lọ́wọ́ tèmi pé níbo ló wà, mo sì ló lóun ń jáde ni. Tó wá di pé ó di alẹ́ ọjọ́ ọ̀hún, ó tó wá ní kì í tíì wọlé, tá a fi wá ń wá kiri láti ìgbà náà títí di àná tí mo wá gbọ́ wípé wọ́n ti rí Yétúndé, àmọ́ òkú rẹ̀ ni wọ́n rí. Tán ní lágbájá Abdulrahman láti ìdí sí ọmọ ìsàlẹ̀ kòtò ló ṣekú pa á. Kí wá ní òkú rẹ̀, níbo lòkú rẹ̀ wà? Wọ́n ló lóun ó ti bọ́ṣà rẹ̀, gbogbo páàtì rẹ̀ wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ ńbẹ̀ mọ́, díẹ̀ náà ni wọ́n rí nínú àwọn ẹ̀yà ara rẹ̀. A sì wá bẹ orílẹ̀-èdè kó dákun, torí àìmọye ẹjọ́ tá a ti gbọ́ báyìí lóríṣiríṣi kéèsì tí kò níyanjú, lọ́wọ́ pé wọ́n padà sọ ẹni náà lẹ̀ tí ó tún padà mọ́ rìn. Kó bá wa wá justice fún Afsor,
torí tí nǹkan báyìí bá sì ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ bá tún jáde yóò tún continue ìwà rẹ̀, yóò tún fáwọn míì náà ní agbára àti pé ẹ̀bẹ̀ nìkan ló wu eléyìí tó mú jẹ gbé, eléyìí náà tún mú jẹ gbé, kán dákun kán bá wá justice gidi fún un. She deserves justice because kò kí ń ṣe ọmọ burúkú, kò kí ń ṣe ọmọ tó máa ń rìnrìn kúrin, kò kí ń ṣe ẹni ibẹ̀ gbọ́n kan tí dáàdì rẹ̀ gbọ́ wípé kò kí ń pẹ́ níta tí ó fi wọlé padà. So definitely kò kí ń ṣe nǹkan, kì í ṣe ìfẹ́ inú rẹ̀ tó fi jáde lọ́jọ́ yẹn, kò kí ń ṣe ọmọ tí ó jáde nílé tí ò ní sọ wípé ibi báyìí ni òun lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa wá justice fún Lawal Absor Yetunde Adefaramin.